ìròyìn kàyéfì látẹnu èmi olólùfẹ́ yín Àrẹ̀mú Ọlájùmọ̀kẹ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Àrẹ̀mú Ọlájùmọ̀kẹ́. Gbogbo social media handles mi Brother Àrẹ̀mú 1. Orí Cini TV ibẹ̀ ni mo balẹ̀ sí bàgẹ́ tí mo wà báyìí tí mo ti máa mú àwọn ìròyìn kàyéfì wá fún yín. Àwọn nǹkan míì tí ẹ ti gbọ́ àmọ́ tí ẹ rí àbí àwọn nǹkan míì tí ẹ̀yin ò tiẹ̀ mọ̀ wípé ó ti ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí. Ẹ subscribe sí Cini TV. A máa drop àwọn program yìí fún yín ní gbogbo ọjọ́ ajé. Gbogbo ọjọ́ ajé, ọjọ́ Monday ni mo máa mú àwọn ìròyìn kàyéfì yìí wá. Ẹ máa gbádùn ẹ̀, ẹ ti máa like ẹ̀ jù. Ẹ subscribe sí Cini TV Africa. Ìtọ́wò òun ládùn bẹ́ẹ̀.